Táyélolú ní sọjọ́ ìbí ẹ̀ lọ́wọ́ mọ́bọ́ yọ̀ mọ́bọ́ dúpẹ́. Táyélolú Elizabeth Olúwabámisẹ́ ọmọ Àjàyí aláṣẹ Bámisẹ́ peanut tó wà snackable ni mò ń wí, peanut tó wà fresh ni mò ń wí sẹ́, peanut tó ríìchì ó wà savory nílé lóko, peanut tó wà nutty and crunchy ó tún wà affordable, owó kẹ́jẹ́bù ni wọ́n fi ń tà á. Gbogbo tí wọ́n ń jẹ tó jẹ́ ti snack pátápátá ọ̀dọ̀ Bámisẹ́ peanut ló wà. Òun tún la láṣẹ Olúwabámisẹ́ classic wears, kò sírú aṣọ tẹ́ ẹ wá dọ́dọ̀ rẹ̀ tí ò sí o. Wọ́n tún máa ń wé bí ilé ẹ̀fẹ́ ni tó bá fẹ́. Nọ́mbà wọn rèé +234 903 187 9639 lẹ́ẹ̀kan sí +234 903 187 9639. Nọ́mbà Olúwabámisẹ́ classic wears. Bámisẹ́ peanut lèmi pé ń ẹni tó bá fẹ́ kó gba láago wọn dá yín lónìí wàràwàrà. Olúwabámisẹ́ gbajúmọ̀ ó sì rẹwà kọ̀tán bí kò dúdú jù bẹ́ẹ̀ ni kò pupa jù. Àtòun tí ń jẹ́ Táyélolú àti Kẹ́hìndé ẹ̀ ọdún kan ni wọ́n jọ ń dọ̀rùn lásì. Wọ́n jọ mọ́ lára bí àlárì ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu ni. Òun gan la wẹ̀wàrà bí ẹni lọ́ọ́ rèé sànà ìyàwó ọmọbìnrin gbọ́ngbọ́n gidi aní púpọ̀ lẹ́wà. Lẹ́pa Sandy ni mò ń wí o. Kò kúrú jù bẹ́ẹ̀ ni kò ga jù. Ọmọdára ó dẹjọ́ ọmọdára ó dégbin ni awẹ́lẹ́wà lóbìnrin. Òun gan ni jìgbìnì bí àti àkún awẹ́lẹ́wà tó pọ̀ jùgbọ̀jùgbọ̀jù. Mrs. Táyélolú Elizabeth Olúwabámisẹ́ ọmọ Àjàyí ọmọlúàbí tòótọ́ ni mò ń wí o. Ọmọbìnrin tó kó gbogbo èèyàn mọ́ra oníwà tútù bí àdàbà, alákíkanjú ọmọ, iṣẹ́ jàre ìṣẹ́, ó fẹ́ràn iṣẹ́ rẹ̀ púpọ̀. Ọmọ Ọlọ́run tòótọ́ ni mò ń wí o, ojúlówó onígbàgbọ́ òdodo lọ́jọ́ gbogbo kìkì àdúrà. Èjìrí ará àsokùn ẹdúnjọbí ẹdúngbálájà orí igi pẹ́rẹ́ lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ọmọ ẹdun tí ṣeré orí igi òbẹ́kẹ́sẹ́ bẹ́gìjà bẹ́kẹ́sẹ́ bẹ́gìjà bẹ́kẹ́sẹ́ ó fẹsẹ̀ méjèèjì bẹ́ sílé alákìísà ó sọ alákìísà tó nígbà sọ. Gbajúmọ̀ ọmọ tí ń gbàkúnlẹ̀ ìyá, gbajúmọ̀ ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá tó bí i lọ́mọ. wíníwíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ta ló fẹ́ bí ìbejì kó wí o? Gbogbo ẹ̀ tó bá fẹ́ bí ìbejì kó lówó kó wí. Èjìrẹ́ òkìn èjìrẹ́ òyìnlá èjìrẹ́ tí mo bí tí mo jọjọjọjọjọjọ èjìrẹ́ tí mo bí tí mo yọyọyọyọyọ ọmọ ẹdun tí ṣeré orí igi èjìrẹ́ wọlé olówó kò lọ. Bí Táyélolú ti ń lọ níwájú bẹ́ẹ̀ ni Kẹ́hìndé ń bọ̀ lẹ́yìn. Kẹ́hìndé ní pé kí Táyélolú ọlọ́tọ́ ayé wò kọ̀tán bí bóyá ayé dára bí kò dára. Ó tó ayé wò ayé dùn gbọ́ngbọ́ngbọ́n ayé dá ayé dùn ní yùngbàyùngbà. Táyé Kẹ́hìndé ni mo kí o. Èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ó dé ilé ọba tẹ̀ríntẹ̀rín. Jẹ́ kí n rí jẹ jẹ́ kí n rí mu. Èjìrí ará àsokùn ẹdúnjọbí ẹdúngbálájà orí igi ẹkú ìgbádùn yọ̀tọ̀mì. Ìran èjìrẹ́ dẹ́rí kan kì í jọ̀gàrà àfẹ́ràn orí igi. Mo bá yín dúpẹ́ mo bá yín yọ̀ púpọ̀. Táyélolú ọ̀rẹ́ rẹ pàtàkì pàtàkì o. Ọ̀rẹ́ minú ọ̀rẹ́ tó fẹ́ràn rẹ gidi ni mo wí. Reverend Adéòtí Emmanuel Olúṣọlá ló ní kí n mọ̀ kí ẹ bí ológun ẹrù o. Ọ̀rẹ́ rẹ ni mo wí. Reverend Adéòtí Emmanuel Olúṣọlá ó ní kí n mọ̀ kí ẹ bí ológun ọ̀wọ̀fà. Ó ní àbùkù òní kàn Elédùmarè òní jẹ́ okánjúkú láyé. Ó ní àṣeyí sáàmọ́dún ọdún ayọ̀lẹ́ ṣe lágbára lọ́wọ́ Olúwa. Ọdún owó ọdún ọmọ ọdún àìkú tí ń ṣe baálé ọrọ̀. Ó ní Táyélolú ó ní Kẹ́hìndé ẹ ti jáwé pẹ́pẹ́ lónìí ẹ sì tẹ́lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́. Ẹ pẹ́ láyé láṣẹ Elédùmarè ọba. Ojú yín ò ní fọ́ etí yín ò ní di ẹ̀ní yarọ ẹ̀ní yawèrè. Pẹ́pẹ́pẹ́ lówú ṣe nílé arọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà. Òjòjò ní sọ́kọ́ má nàjà kókó lára tá lé. Ẹ
yín ò ní ráre. Kò sí bẹ́ẹ̀ ṣe wá pẹ́ tó láyé ẹni mọ bójì ọmọ lọ́lá olúwa bẹ́ẹ̀ ò ní ṣọ̀fọ̀. Ó ní táyé lolú kí ni tọ́ ìgbín ṣe. Yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ̀ ẹ yọ̀bọ̀ lọ́wọ́ ikú. Ó ní táyé lolú Kẹ́hìndé kí ni tọ́ ìgbín ṣe. Yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ̀ ó ní ẹ yọ̀bọ̀ lọ́wọ́ àrùn. Ó ní èjìrí ara àsokùn kí ni tọ́ ìgbín ṣe. Yọ̀bọ̀ ní tọ́ ìgbín yọ̀ ẹ yọ̀bọ̀ lọ́wọ́ ìṣòro ayé gbogbo. Ẹ ní mọ́fo ẹ ní ròfo ẹ sì ní fòfo sẹ́nu. Kò sí bẹ́ẹ̀ ṣe pẹ́ tó láyé ẹ ní mọ bójì ọmọ onílọ́lá olúwa bẹ́ẹ̀ ò ní ṣọ̀fọ̀. Ó yá ẹ jẹ́ kí n lọ lé baba tó bí yín lọ́mọ. Mo kí yín lọ sí Èkìtì ẹ̀yin ọmọ olókè ayọ̀. Èjì wẹ́rẹ́ kédògún jalè ẹ̀yin lọ́mọ olóyè ilé òsí. Àwọn ẹsẹ̀ ìkàsì ọ̀rọ̀ ìyúlé òsí máa wẹ tèmi lọ́lọ́yìí òun òmìrán. Ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọtabo ọmọ asàpáta dowó ọmọ asòkúta dọ̀rọ̀ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́rin àdúró bọ mẹ́rin àbẹ̀rẹ̀ bọ mẹ́rin àkúnlẹ̀ bọ ọ̀kan làábọ̀ làágbọ̀nà roko ọ̀kan làábọ̀ làágbọ̀nà rodò. Mo bọ́ ọ dúpẹ́ o mo bọ́ ọ yọ̀ púpọ̀. Ìwọ tó sọdún yìí wàá ṣe tẹ̀mí láṣẹ olúwa. Reverend Adéòtí Emmanuel Olúṣọlá ló ní kí n máa ṣàdúrà fún ọ wípé Miss Táyélolú Elizabeth Olúwabámisí ọmọ Àjàyí òdòdó ayọ̀ rẹ kò ní rẹ̀ dànù.